mo kí Olúwo for the first time tó ti congratulate Alaafin. A gbọ́ nínú ìtàn wọ́n ní bàbá wọ ní ìrìṣà náà wà lára ẹni tó ń di wa lọ́wọ́ tí wọ́n fẹ́ ká jọba. Ẹ máa wé kí láàrẹ tó ń sọ yìí. Ẹ jẹ́ bá jọmọ lè fẹ́ má bínú ọmọ sọ ní gbogbo yàrá ní kí bàbá fi. Bàbá láti èdè lọ ẹ má gbé ayé olórí ọba mọ́ o. Tẹ́ ẹ bá fẹ́ ká fàájá, a máa fàájá, a máa fà á tó jẹ́ kó máa já gidi. Tí gbogbo ọmọ Yorùbá tí wọ́n máa mọ bó ṣe lọ gangan. Ẹ má gbé ayé olórí ọba mọ́ o. Bẹ́ẹ̀ ni ẹ sọmọ Oòduà Ọọ̀ni bàbá kábíyèsí mi ò jẹ́rìí fi ẹdún ní ipò tí Ọlọ́run fún yín ẹ̀yin ni bàbá lóò sàlẹ̀ gbogbo Yorùbá Aláàfin orí ọba ilẹ̀ Yorùbá mo ní gbogbo fọ́ọ̀sì mo ní lọ́wọ́ gbogbo ìgbà tí ẹ̀yin àti Aláàfin bàbá tó kù yín sọ̀rọ̀ gbogbo ìmọ̀ràn tẹ́ ń gbà lọ́wọ́ Aláàfin a máa ṣẹ̀ṣẹ̀ wá fàájà ni mi ì ní bílẹ̀ nínú bọ̀ máa bílẹ̀ ní next voice message gbogbo ẹ̀jẹ̀ máa sọ̀rọ̀ ìgbà ẹlẹ́ máa mú wípé Aláàfin kì í ṣe ọba téèyàn rí fi mo fi Ọlọ́run búra mo ní bọ́ọ̀sì yẹn lọ́wọ́ wọn mo ṣe àpọ́nlé fọ́ọ̀ ni mi ò fẹ́ bílẹ̀ wọ́n sọ wọn àti bàbá gbogbo bó ṣe ń gba ìmọ̀ràn lọ́wọ́ Aláàfin gbogbo bó ṣe mọ ìtumọ̀ Aláàfin tó mọ ìtumọ̀ ni gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi gbogbo ẹ̀ ló wà níbí àwọn àníṣe kó bàjẹ́ bọ́ bàbá a gbọ́ pé wọ́n ní Ọọ̀ni Ifẹ̀ àná wà lára àwọn tó ń jí wa lọ́wọ́ wọ́n kílèmù olórí ọba ẹ má kílèmù olórí ọba ibi tá Aláàfin wà o mo sáré sọ yẹn mo mẹ́ta. àwọn tá a lo bàbá mi fún Ìgbòho bàbá wa ní Ìgbòho torí ẹ tó bá kó dé ojú Aláàfin lọ ojú Ọọ̀ni lọ ojú Aláké lọ ojú Àwùjalẹ̀ lọ kó dé ojú Aláàfin lọ ojú Ọọ̀ni lọ ojú. mo sáré sọ yẹn mo mẹ́ta. àwọn tá a lo bàbá mi fún Ìgbòho bàbá wa ní Ìgbòho torí ẹ tó bá kó dé ojú Aláàfin lọ ojú Ọọ̀ni lọ ojú Olúwo lọ ojú ọmọ Èkó lọ gbogbo ẹni mo fi sọ. Almaroof njó ló fẹ́ gbọ́nná ojo mọ̀ pé tó dálẹ̀ lẹ̀ yìí yóò lẹ́tì kẹ́ gidi èmi tí mo ní tán bá dojú ìjà kọ Sunday ó yẹ kán dojú ìjà kọ wọ́n náà kan sí tán bá mú Sunday tàbí pé wọ́n fẹ̀sùn kan Sunday ó yẹ kó jẹ́ pé ìwọ gangan ni kán fẹ̀sùn kan ìwọ ló dá wàhálà lẹ̀ ìwọ ló dá wàhálà lẹ̀ tó o bá wá gbé voice note tó rí yẹn tó wà lọ́wọ́ rẹ tó o bá gbé jáde á jẹ́ pé ọmọ àlè Ọ̀yọ́ ni ọ́ wèrè tó ní ń jẹun lórí ìyá rẹ onílẹ̀kẹ̀ wèrè tó ní ń jẹun lórí ìyá rẹ lẹ́kọ̀ọ́ lèmi ò wá fi hàn ọ́ èsì náà lèmi wá fẹ́ fún ọ báyìí ní ìsìn ńgbà Sunday bá ti ju Aláàfin lọ látẹnu rẹ aráàlú kọ́ ló kọ́kọ́ sọ ọ́ ìwọ ló wí ó ti wí ó ní Sunday Igboho ju Aláàfin lọ ó ju gbogbo ọba lọ kí wá ló tún kù tá à ní gbà pé ìwọ yìí wèrè gidi ni ọ́ ó dẹ̀ ní làwà lẹ́ẹ̀kẹ́ rẹ̀ ó tún ní oríkì ládé Aláàfin ò ládé adé Almaroof la gbà fáláàfin àbí bẹ́ẹ̀ kọ́ adé rẹ ni wọ́n gbà fáláàfin nù bàbá mi Aláàfin kábíyèsí ẹ fi òwú di etí yín èmi ò gba kọ́bọ̀ lórí nẹ́ẹ̀tì mi ò gba 1 cent lórí nẹ́ẹ̀tì bàbá ọmọ sàn ní kó pọ́npọ́ bá yá ẹ̀ Almaroof ṣetán ó fẹ́ métí Ọ̀yọ́ gbọ́rọ̀ ó fẹ́ mú etí Ọ̀yọ́ gbọ́rọ̀ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ dákun ẹ fòwú yín di etí ẹ tètè mú Almaroof so ẹ mú so èsì tó bá lóun fẹ́ fọ̀ lónìí sátidé yìí ẹni kó fọ èsì torí rẹ̀ ó pè é bàbá ẹlẹ́bùúbọn tó tún wá ta mọ́ ẹnu ọba nílùú Ọ̀yọ́ kan tó gbà láti lè sọ̀rọ̀ sí bàbá ẹlẹ́bùúbọn èmi ò fi tẹ̀sí ṣe ọmọ mùsùlùmí pọ́nbélé ni mí gbogbo tí gbogbo wọn yẹn gbé dání ló wà nínú ìdílé mi lẹ́nu rẹ tó ti sọ pé Sunday Igboho ju Aláàfin lọ jẹ́ wá láyé ọ bóyá tàn yẹn ló gbọ́ tó lè sọ síta Sunday lè jà Aláàfin lọ Aláàfin nínú tàn wọ́n ní jagunjagun ni
balógun ló yẹ ká máa jẹ́ kì í ṣọba. Balógun ló yẹ ká máa jẹ́ kì í ṣọba. Oníyàwó èrè yẹn tó ń sọ̀rọ̀ yìí límọ́, èmi wá fẹ́ sọ fún ọ pé ó kọ́tọ́ bá péyàn lèèyàn gan-an máa hùwà rẹ̀. Bàbá Aláàfin ẹ fòwú di tí, ẹ fi òwú di etí, a lè kó yan yín kéré. Ìgbà wo lẹ worí oyè? Kẹ́ ẹ tún wá gbọ́ lẹ́nu Almaroof, ó ní gbogbo voicemail tó wà lọ́wọ́ bàbá tí ó kú tí wọ́n lù àlùbami nínú ààfin kan tó gbé lọ sí hospital tí bàbá yẹn wá kú sí ọ lọ́spítù tọ́kú sọ́sibítù. Ṣé voicemail yẹn ni wọ́n rí lọ́wọ́ ẹ̀ tán ìlú lálùbami tẹ́mi fi bọ́ lọ́wọ́ lẹ́nu ẹ̀? Ṣé voice note yẹn ni ẹ dákun ẹgbẹ́ kínní yìí ká? Almaroof ó béèrè ọ̀rọ̀ ó sì gbọ́rọ̀. Èmi ò bá bàbá Aláàfin sọ̀rọ̀ o. Ìwọ ló pe ẹ̀gbọ́n ìyá rẹ tàbábúrò ìyá rẹ oníwèrè ni. So mo wá fẹ́ sọ fún wọn pé ibi tó ti rí wèrè níbi ọ̀rọ̀ sísọ káwájọ fi hàn wá. Àṣekù wèrè ìyá rẹ nìwọ náà fi ń sọ̀sọ́kúsọ. Bẹ́ẹ̀mi ni wèrè ni bí wọ́n ni wèrè ni ò kán wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwa méjèèjì. Almaroof, ta ni ọ́? Ojú ní tí ọ ló fi ń dárun gbọ̀n sí tó fi run bo gbogbo làẹ̀kẹ́ rẹ̀. Gbogbo orun abẹ́ ìyàwó rẹ̀ ló kó sẹ́ẹ̀kẹ́. Ojú tí ń tì ọ́. Ó wá ní ìsìn ojú ò tì ọ́ mọ́. So ìwọ náà lè kíra rẹ ní ládé ìpàdé orí rẹ náà gbà f'Aláàfin. Mo bí ọ léèrè, ìwọ náà lè kí wá ní kí nìnà kí fi sórí tọ́bọ̀ ò ṣe? Kí ni Sunday fi sórí tí wọ́n ò ṣe? Kí ni wọ́n fi sórí tí Sunday ò ṣe? Mo bí ọ léèrè, ẹ̀kọ́ lọ̀rọ̀ yìí, ẹ pa tìfẹ́ tì, ẹ pa ti ọ̀tẹ̀ tì, ẹ pa ti pé mo fẹ́ràn lágbájá mo ṣe lágbájá báyìí. Ẹ dákun ẹ dá sọ̀rọ̀ yìí. Tí jagunjagun bá wà nílùú, báwo lóyè ọba ṣe kàn án? Ibẹ̀ yẹn ni ká wádìí. Mo bí ọ léèrè, ibẹ̀ yẹn ni ká wádìí. Àbí bàbá tó jọba l'Amẹ́ríkà ń bu ẹ̀ta gbogbo wọn sí? Táwọn náà fi jọba s'Amẹ́ríkà tán jọba ní Cuba tán jọba ní gbogbo ẹ̀. Ọ̀jájá tó sì ń rí yẹn, ọba gbogbo yín ní pátá. Tí àwọn bàbá wa ńlá tí wọn ò fi ọwọ́ bù sẹ́yìn. Ìwọ lẹ́nu ẹ, ó fẹ́ jẹ́ k'Aláàfin ó gbọ́ tàn ni. Ó fẹ́ jẹ́ kí Aláàfin ó gbọ́ tàn. A jẹ́ pé Aláàfin ó pé méjì ní Ọ̀yọ́. Kọ̀ọ̀kan máa jẹ́ jagunjagun, kọ̀ọ̀kan máa jẹ́ ọba Aláàfin. Ìjọba kọ̀ọ̀kan ó máa jẹ́ jagunjagun, kọ̀ọ̀kan ó sì máa jẹ́ Aláàfin. Tí wọ́n bá lò lọ́rọ̀ lẹ́nu, ò ní tàn lẹ́nu. Tó o bá lò lọ́rọ̀ lẹ́nu, ò ní tàn lẹ́nu. Almaroof, ayán ga ẹ. Èmi kì í ṣe ní kì í ṣàná. Lo tí máa sọ̀sọ́kúsọ só lérò pé tó o bá bú mi, tọ́rọ̀ ẹnu rẹ tó bá fẹ́ dà lúrú ànídá olóòní. Ìwọ ni ta ni? Aláàfin àná, ó mọ tó fojú ẹ̀ yìí ni. Gẹ́gẹ́ bó ṣe ló ní voice Aláàfin àná lọ́wọ́ nìyẹn tó gbé fẹ́ sábọ́ọ̀dù. Sábọ́ọ̀dù ìta gbangba ló ti wá fi ohùn rẹ̀ hàn. Gbogbo ń tán ṣe láàfin. Bàbá wa Aláàfin tuntun yìí, kẹ́mọ̀ pé ẹ ti kó sọ́wọ́. Ẹ ti kó sọ́wọ́. Tí Almaroof bá sọ tó jẹnu ẹ̀ lọ, yóò gba èsì tó ju gbogbo tí ń jẹ́ ń tó dì mọ́ yẹn lọ. Wàláhì yóò gbà kò sí bẹ̀rù kan. Bú mi kíkan kí n dé sí dúndùn fún ọ ni. Nínú èyí tá a wà yìí, ó lẹ́yìn Ọ̀jájá òní kì í ṣọba ilẹ̀ Yorùbá, òrìṣà ló gbé dání, àbí bẹ́ẹ̀ kọ́?
Aláàfin náà kì í ṣe olórí ọba ilẹ̀ Yorùbá, jagunjagun ilẹ̀ Yorùbá ni. Àbọ̀ ọmọ ni. Ọmọ Ọ̀yọ́ ni ọmọ Ọ̀ṣun ni mí. Tí wọ́n bá pọ̀ sọ́yọ́ èmi ó pọ̀ sí Ọ̀ṣun. Kí ló ń sọ yìí? Àbọ̀ ṣé ta ló fokó òdì rẹ̀ bí ọlá nínú ààfin Aláàfin? Mo bí ọ léèrè. Ó gbọ́rú eríkì tó kíra rẹ ni sílé Aláàfin tí bàbá rẹ̀ kan ò sì jọba rí. Ta ló mọrú ìwà tí bàbá rẹ̀ tó wù tí àwọn bàbá rẹ̀ wù tí wọ́n fi gba adé lórí rẹ̀ tán gbé f'Aláàfin? Ta ló mọ̀ ọ́? Bóyá ra kébékébé táwọn bàbá rẹ̀ ṣe tán ìgbadé kúrò lórí wọn tán gbé l'Aláàfin lórí nù. Almaroof Iya Cassette mọ̀ ló ń bá wí. Ta ni ọ́? Tó o bá mọ̀ pé so Almaroof mi ní jẹ́ kọ́rọ̀ yìí ó pọ̀. Mo fẹ́ kó o tún fi nǹkan míì wé àbúrò ìyá rẹ̀ kí n tún wá lo sísítẹ́ẹ̀mù yẹn kí n lò fún ẹ. Ìwà Adíjàlẹ̀ yìí ṣé pé o tiẹ̀ tún lẹ́nu ọ̀rọ̀ láti lè máa tún sọ̀rọ̀ nípa Aláàfin mọ́ tó ò ní fún ọ̀pọ̀lọpọ̀ láàyè láti lè parí ìjà, fún àwọn àgbàlagbà láàyè kan parí ìjà, fún wọn láàyè. Oríkì òṣoríkì ò gbọ́dọ̀ rán yẹn mẹ́nu. Tó o bá fẹ́ kí gbogbo èèyàn ó mọ̀ ẹ́ kán, gbogbo èèyàn sì ti mọ̀ ẹ́, wọ́n mọ̀ ẹ́ pálábòsí ni ọ́, alágàbàǹgebè ni ọ́ Almaroof. Alágàbàǹgebè ni ọ́. So ìsín ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ sọ pé ó kọlà àbí bẹ́ẹ̀ kọ́? Sunday gbé láti ẹ̀ṣọ́ kò fi pamọ́ ni. Ìwọ náà kì í kíra rẹ bẹ́ẹ̀. Dasmin Sunday ò purọ́. Oríkì ẹni bóríkì Sunday bá jẹ mọ́tò oríkì president yóò kiri ẹ̀ bẹ́ẹ̀ náà. Ó sì ti ní Sunday ju Aláàfin lọ, lẹ́nu ẹ̀ náà la ti gbọ́. Wá jẹ́ kí n sọ kinní kan fún ọ. Ọ̀jájá tó fẹ́ rí fín yẹn àti bàbá ẹlẹ́bùúbọn gbàgbé. Ntí bàbá fi ju ọmọ lọ làwọn náà gbé dání. Ṣùgbọ́n voice note ọwọ́ rẹ̀ yẹn tó bá gbé jáde, ọmọ àlè ni ẹ́. Ọmọ àlè ni ẹ́. A jẹ́ pé nítorí voice note yẹn ńlẹ́ fi ná bàbá oníbàbá tó fi láǹdì hospital tí kú fi wọlé wá bá. Ǹjọ́ gbọ́? Èmi náà wá tuntun sọ. Ààfin kì í ṣe ti balógun, jagunjagun ilé wọn ọ̀tọ̀. Ààfin ọba ló láàfin, ọba ló láàfin, jagunjagun kò gbọdọ̀ jókòó láàfin. Ẹ lè gbé adé ńlá méjì fẹ́ nìkan oṣù. Tẹ́ ẹ bá ní bàbá wa láàfin, jagunjagun ni, balógun ní ń jẹ́, kákúkú fọ́ lójú. Kì í ṣe ọba, balógun èèyàn ńlá ní pàtàkì. Ipò tí wọ́n wà lọ́tọ̀. Kódà wọ́n lẹ́tọ̀ọ́ àti máa darí gbogbo àwọn lẹ́yìn àwọn ológun Nàìjíríà, àwọn ló máa kan. Adétẹ́ gbélé wọn lórí á nídìí nìyẹn. Òyìnbó tó kọ́ ṣé ṣọ́lajúlẹ̀ ṣọ́ba yí gbèlú ní ìsìn. Òyìnbó tó kọ̀kọ́ kúkọ kalẹ̀ lẹ́tẹ̀ ń gbé mi. Olódíjà lẹ́lẹ̀ láàrin Akíntọ́lá àtàwólọ́wọ̀ jẹ́mẹ́ dúró báyìí. Ó gbọ́ ìtàn lẹ́nu mi. Ìgbà yẹn láwàá ti Aláàfin délédélé tí ó fi mọ̀ pé jagunjagun ní balógun ni, kì í ṣe ọba gbogbo ayé. Jagunjagun ayé ni ká pè é. Kódà ń bi tí bàbá Àwùjalẹ̀ Aláké bá ti ń dún tán fi adé dún, àwọn ni wọ́n dúró ṣinṣinṣin wípé yes a wà lẹ́yìn wọn. Ibi tí Ọ̀jájá bá ti dúró ṣinṣinṣin tó fi pọ̀pá nalẹ̀, tó fòòṣà rẹ̀ nalẹ̀, tó fòdúà rẹ̀ nalẹ̀, àwọn balógun àwọn náà máa dúró ṣinṣinṣin pàǹtẹ̀lé ọ lẹ́yìn.
ìwọ àti ta èmi ni wọ́n fẹ́ sọ̀rọ̀ sí olábùrò ìyá rẹ̀ wèrè ń jẹun lórí rẹ̀ máa wá fi tí ń jẹun lórí àbúrò ìyá rẹ̀ yẹn máa wá fi hàn ẹ́ àjọ sọ̀rọ̀ ni. ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára ọlọ́run máa jó dànù. kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 54 27 +234 70